Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀là àbọ̀rú ẹ̀là àbọ̀yè hallelujah o èmi ọmọ yín dé Dr. ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ ẹ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò ní dí o. Ewé á máa jẹ́ fún wa, egbò á máa jẹ́ fún wa, àwọn tó nílé ayé ò ní padà lẹ́yìn wa, ọmọ kẹ́yìn àgbààgbà tẹ́ ń fìgbà gbogbo tẹ́ fi ń tẹ̀lé kànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà ní gbogbo ìgbà. Ọlọ́run ọba Elédùmarè kò ní fìgbà kankan padà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wa o. Lónìí bá ṣe mọ̀ pé mo fi iṣẹ́ kankan yẹn lánàá tá a mọ̀ sí iṣẹ́ àṣejẹ̀bi àwọn àgbà, mo lè jẹ́ pé ọjọ́ kan náà mo ya àtisẹ́ tẹ́ wò lánàá o àtèyí tẹ́ ń wò lónìí, kódà èyí tẹ́ tún tí fi kalẹ̀ lọ́la tó jẹ́ ọ̀sà sí ní ọ̀la ọjọ́ kan náà mo yá. Elédùmarè ọba ò ní fi wá sílẹ̀ o. Ìmùlẹ̀ yọ́nú àwọn àgbà mo tún fẹ́ fi kẹ́fi sara rin dín lónìí. Ìmùlẹ̀ ìyọ́nú àwọn àgbà mo fẹ́ kẹ́fi sara rin dín lónìí. Ọṣẹ ìmùlẹ̀ ìyọ́nú àwọn àgbà mo fẹ́ kẹ́fi sara rin dín lónìí o. Bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, ìwọ náà subscribe sórí YouTube channel mi, ó lè fún yín láǹfààní láti lè máa jàǹfààní ewé àtegbò látàrí mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ewé tí ń jẹ́ ọ tẹ́lẹ̀ kò ní sáláì jí ọmọ, egbò tí ń jú ọ ṣe tẹ́lẹ̀ kò ní sáláì jú ọ ṣe mọ́ o. Gbogbo sẹ́ẹ̀ mi tẹ́ ẹ bá ti ń ṣe a máa jẹ́jẹ́ iná fún yín, kò ní jẹ́jẹ́ òórùn, nítorí pé bí iná bá ṣoṣo á di jíjẹ, bóòrùn bá ṣoṣo á di gbígbé sọnù o. Gbogbo sẹ́ẹ̀ mi pátá tẹ́ ẹ bá ti ń dáwọ́lé a máa jẹ́ fún yín wàràwàrà ní láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Mo kẹ́yìn ènìyàn mi mo kì yín pẹ̀lẹ́ àsìkò gbígbé àṣà pẹ̀lú nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa lárugẹ. Ẹ máa ṣe àwọn oògùn tí mo bá fún yín, èmi ọmọ ọ̀dọ̀ àgbà máa ń fi inú kan àtọkọ̀kan yọ̀ǹda iṣẹ́ ni, èmi yọ nǹkan kan kúrò níbẹ̀. Iṣẹ́ tí mo bá yọ kúrò níbẹ̀ bóyá iṣẹ́ tó ń jọ mọ́ pé àwọn ọ̀tá Yorùbá bí aláhùn bí afẹ́ẹ̀rí nǹkan kẹyẹ ni mo lè yọ kúrò, ṣùgbọ́n àwọn iṣẹ́ yìí nkálukú ló lè lò ó. Elédùmarè ọba ò ní padà lẹ́yìn wa o. Iṣẹ́ tí mo fẹ́ fi kalẹ̀ fún yín yìí là ń pè ní ìmùlẹ̀ ìyọ́nú àwọn àgbà. Kí náà ń pè ní ìmùlẹ̀ ìyọ́nú àwọn àgbà? Ẹ máa bá mi ká lọ o. Ọ̀pọ̀lọpọ̀ oògùn kan làgùn la máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ oògùn la máa ń sọ fún ẹ̀yin ènìyàn mi. Ìgbà mìíràn a lè ní wípé a lè ní ẹ̀yọ́nú aṣínà, ìgbà mìíràn a lè sọ wípé àtúndé aṣínà, a lè sọ wípé oṣólẹ̀ bíbàṣírí tí yẹn pọ̀ yóò kàn sọ bá ń papọ̀ mọ́ra wọn. Nǹkan tí yẹn bá fi lè sọ pé ìmùlẹ̀ ayọ́nú àgbà yìí ó túmọ̀ sí wípé àwọn àgbà ó mọ ìyọ́nú sí wa, bẹ́ẹ̀ sì ni a tún ṣiṣẹ́ ìmùlẹ̀ lára wa, ó ní túmọ̀ rẹ̀. Ìmùlẹ̀ ìyọ́nú àwọn àgbà yìí jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé ó dáa kí jáwéjáwé tó bá ń jáwé ó máa lo ìyọ́nú ìmùlẹ̀. Ó sì dáa kí wagbo tó bá ń wagbo kó máa lo ìyọ́nú ìmùlẹ̀. Àtẹni tí ò jáwé o, àtẹni tí ò wagbo tó sì ń bẹ láàrin àwọn àgbà nínú ayé tá a wà yìí, dandan ni ó ní láti máa lo ìyọ́nú àwọn àgbà tó ń ṣiṣẹ́ ìmùlẹ̀. Ẹ̀yọ́nú ìmùlẹ̀ àwọn àgbà yìí ọkùnrin lè lò, bẹ́ẹ̀ sì ni obìnrin lè lò pẹ̀lú, nítorí pé púpọ̀ ẹ̀yọ́nú ló ń ṣe, díẹ̀ ìmùlẹ̀ ló kún lára díẹ̀, ṣùgbọ́n ó dàbí ìgbà tí èèyàn bá mixi bí wọ́n ṣe lè pè ṣúgà ẹyọ kan mọ́ ọ̀pọ̀lọpọ̀ tíì ni. Ṣúgà ẹyọ kan yẹn ó dàbí ìmùlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ tíì yẹn ó dàbí ẹ̀yọ́nú àwọn àgbà. Yorùbá mi ó ti yé yín. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ń bẹ nínú ayé yìí ló gbọ́dọ̀ máa lo ẹ̀yọ́nú. Mo fi Ọlọ́run ọba Elédùmarè búra, bẹ́yẹn bá ń lo ẹ̀yọ́nú àwọn àgbà dáadáa, wàhálà yóò mọ rí ti tiẹ̀ ṣe nínú ayé. Èmi mọ̀ gbà mọ̀ ọ̀dọ̀gbà mo sọ bẹ́ẹ̀ fún yín. Èèyàn onímọ̀ lẹ̀yọ́nú àwọn àgbà bá lẹ̀yọ́nú àwọn àgbà dáadáa, kò sí sẹ́tẹ̀lẹ̀ mọ́ gbẹlura yóò mọ jẹ́, nítorí pé wọ́n ti yọnu sí yán ọ̀rẹ́dì. Àgbà ló lóògùn, àwọn àgbà ló ní ògùn, àwọn àgbà ló léwé àtegbò. Kódà bẹ́ẹ̀ bá lo sólẹ̀, àwọn àgbà ló lówó lọ́dọ̀, nítorí pé ọwọ́ àgbà lówó wà. Pa sì mọ̀ wípé èṣù gẹ́gẹ́ ló lówó, ṣùgbọ́n èṣù ó ti fáwọn àgbà lówó. Bí èèyàn bá ti wá ní ẹ̀yọ́nú àwọn àgbà lára, àwọn àgbà yìí ní wà sílẹ̀kùn owó fún ọmọ ẹ̀dá ènìyàn nínú ayé. Mojú bẹ̀yìn àgbàlagbà. Bó láwọn ṣe ṣe ìmúlẹ̀ ìyọ́nú àwọn àgbà yìí kílẹ̀ bá mi wá.
ẹ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹni ká bá yín ta ọ̀pọ̀lọ́ gbígbẹ ẹyọ kan, ẹ tún ní ká bá yín ta ọ̀gà gbígbẹ ẹyọ kan, ẹ ra ìkún òjìà tó máa ń dì sínú láìlọ́n báyìí, ẹ bá mi ra epo ọ̀bọ̀ níwọ̀nba, epo ọ̀bọ̀ níwọ̀nba, ẹ sì bá mi rin. Nígbà tí ẹ bá mi ṣe báyìí tán, ẹ bá mi gún àwọn nǹkan wọ̀nyí: ọ̀gà ọ̀pọ̀lọ́ gbígbẹ, ọ̀gà gbígbẹ, ipò òjìà, ipò ọ̀bọ̀, ẹ̀gún papọ̀ mọ́ ọṣẹ èyíkéyìí tó bá wù yín, yálà ọṣẹ dúdú tàbí ọṣẹ Ghana. Ẹ wá kó ọṣẹ yìí sínú fìtílà olójú 9 fún ọkùnrin, olójú 7 fún obìnrin. Ẹ bá mi ra àbẹ́là funfun kan. Àbẹ́là funfun tẹ́ bá rà yìí, ẹ ó kíbọ̀ àárín ọṣẹ yìí, ẹ ó sáná sí ọṣẹ yìí, ẹ ó gbé ọṣẹ yìí sí ààyè ibì kan, ẹ jẹ́ kí àbẹ́là yìí kó jó kanlẹ̀. Lẹ́yìn ìgbà tó bá jó kanlẹ̀ yìí, lẹ́yìn ọjọ́ kẹta, ẹ jẹ́ á máa wẹ̀ lálalẹ́ tá a bá fẹ́ sùn, tá ò ní jáde mọ́. Ẹ lọ gbé sáyè lura, ẹ ò rí pé rere Elédùmarè, ewé á máa jẹ́ fún yín, egbò á máa jẹ́ fún yín o. Ìmọ̀ mẹ́rin náà Dr. Modu Agba, wọ́n lọ láìkí o. Fẹ́yìn mọ́rin àlábẹ́ kọ̀mẹ́ǹtì, ṣé ààrẹ sọ pé ènìyàn kan lè jàǹfààní ewé àtegbò látara mi nítorí pé adákàn nìyí kalẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó lè rí lọ síwájú nínú ayé, àgàgà àwọn àtàjọ ọmọ Yorùbá. Tó bá rí bákan náà ná, ire o.